àti lẹ́yìn oṣù yìí. Ẹ jẹ́ àgbẹ̀ sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Lónìí tafsir tó ní Inshallah. a ní continue níbi tí a bá tafsir dé torí bá wọn fáwọn lórí ìjókòó tí mo fẹ́ kí wọ́n sọ̀rọ̀ àmọ́ níwọ̀nba màá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ alájà Aisha Akínsànyà téèyàn bá dáa Yorùbá sọ pé ká sọ fún aráyé nínú àwọn tó jẹ́ loyalist wa tó nígbàgbọ́ Ọlọ́run lára wa níwájú àti lẹ́yìn ó ní alájà wa Nana Aisha Akínsànyà lóru lọ́sàn-án tájú àbá ti bẹ̀rẹ̀ alájà ti bẹ̀rẹ̀ ni ẹ̀. ẹ ti fi nǹkan kan kún látẹ̀kan. now president ìyáyá president ó ṣe o Inshallah. ẹ yòówù ànábi kí ni mi ó dùn. Sallallahu alayhi wa sallam. èní yìí tó jẹ́ ọjọ́ birthday wọn normally tí a bá ṣe ìtì àmú lẹ́nìí alájà náà máa gba tafsiri ìdẹ́ni. ẹlẹ́nkejì èní yìí táwọn ṣe tafsiri àwọn ọ̀nà pariwo mẹ́. tí birthday alájà Aisha ò bá bọ́ sóni tá a bá fẹ́ ṣe ìtì àmú báyìí ẹni tó wá tó jẹ́ sí pé she has been consistent with this program on alájà Aisha. Wherever tá a bá ti ń ṣe ní àwọn àyè tá a ti ń ṣe alájà máa kó ráìsì wá àwọn náà ó tún wá wà ń bẹ̀ nínú àwọn tí àjọ máa ń pín èyí wá bọ́ sọ́jọ́ birthday wọn 33 gẹ́gẹ́ bí àníkì ṣe ń jẹ́ 33 gẹ́gẹ́ bí sísì ṣe ń jẹ́ 33 rìbìtì náà 33 alájà wa ni wọ́n á bí wọ́n léèrè mọ́kàtà alájà ṣé máa wá ráyè wá sí programu báyìí ní òní tó wà lọ́jọ́ sí ẹsẹ̀ àṣẹ ò máa wà irú àjọ èyí tó jẹ́jọ́ bẹ́ẹ̀ dé yín ẹgẹ́ sì máa àbí afẹ́gbàlejò afẹ́ṣe pọ̀nrán mi ti ẹ̀rọ báyìí pọ̀nrán wà láàárọ̀ yẹn rárá já ẹ yóò fún ànábì dáadáa. Sallallahu alayhi wa sallam. ọwọ́ àwa bí mo ṣe wá délẹ̀ kan àwọn tá a ń kọ ìvẹ́ǹtì yìí àwọn á gbé àga yìí fún mi pé èmi ni kí n fi jókòó nínú ṣe mi èmi ò dẹ̀ ń fẹ́ wá àga kan especially kí n fi jókòó láàrin ibi tí n bá pe àwọn ẹ̀ torí mo máa wù mí pé ó ṣe jẹ́ mi lè mi máa jókòó mẹ́yà àwọn tó kù yẹn náà wọ́n máa wà nínú ọkàn ẹ kú jẹ́ gbogbo ọjọ́ jókòó sí àga kan náà bí mo ṣe máa ń ṣe all the time nìyẹn tí n bá pe lecturer mi ní fẹ́ fi àga tẹ́mi ó jókòó kó dàbí ọba kí lecturer wá kó wá jókòó bí ẹni tó nanu tó ganu sí yòówù ànábì báyìí. irú kìíní yẹn náà ló ṣẹlẹ̀ níjọ́ milad àgàtẹ̀ bá lórí tẹ́ǹtì yẹn lórí kìíní yẹn lórí stage yẹn ibi táwọn afá jókòó sí náà máa ń gbé sí pé kí èmi ò lè jókòó mẹ́rin kí n má jókòó sí gbogbo àwọn afá máa mi ò láìkí bẹ́ẹ̀ ojú wa ń tì mí tó wá dúró lẹ́mú yẹn mo wá ní kẹgbàgbà ẹkú kẹgbẹ lọ ìyẹn lọ́jọ́ milad máa ń kó wá kúnlọ akérèmọkùnrin láì tábà fẹ́ ké kútùbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹ máa ń jòkó lórí àga ni ok ẹ já fi ilẹ̀ tẹ́ bá fẹ́ ké kútùbà ẹ jòkó ń bẹ̀ tẹ́ bá dẹ̀ títún ké kútùbà tán ẹ dìde tẹ́ ẹ bá nọ́tìsì bí gbogbo ọjọ́ yẹn ṣe dó pẹ̀lú ẹ̀bẹ̀ mo ń sọ ọ̀rọ̀ bí mo ṣe dé lórí ìdúró mi ò jòkó lórí àga yẹn until ìgbà tí mo fẹ́ ṣe kútùbà mo dẹ̀ ṣe kútùbà tán immediately mo tún sáré dìde ń bẹ̀ padà nìyẹn irú àga yẹn náà làgọ́ ọlá tó tún wá gbé fún mi lónìí ṣé o làbí ibùdó ń bọ̀ àwọn àjọ wọlé mo wá ra àga yẹn kémi wá jòkó mbẹ yẹn kí ẹni tó lọ́n ń ṣe ní èèyàn tó tó bá yẹn náà kó wá jòkó bí ìgbà kó wá ganu sí lọ́dọ̀ mi ní ìlàjẹ́ mo wá ní kí lọ sọ àga yẹn sẹ́yìn ìgbà tálájà wá dé tọjọ́ lọ́jọ́ bí ẹ máa wọ ẹni tọ́lọ́ fẹ́ wọn náà tọ́lọ́ tó ga ó ní màmá wa alájà Aisha nẹ́sẹ̀ wa lọ gbé àga yẹn wá pé tọ́ ẹni tí ó jẹ́ ọlọ́jọ́ bí celebrant náà nìyẹn pípa ga celebrant náà nìyẹn ẹ̀yìn fún Ànábì kínú mi ó dùn dáadáa. Sallallahu alayhi wa sallam. So I appreciate Ọlọ́run lára yín àti gbogbo àwọn ọ̀rẹ́ yín àwọn olólùfẹ́ Ọlọ́run tẹ́ nígbàgbọ́ nínú ìpè bàbá Al-Huda agbára Ọlọ́run
ní tó máa bá yín tó máa ní sótàn yín kí wàá ní ṣé wù yín wò kò ní ṣẹlẹ̀ nínú ayé yín láéláé. Àmín ya Rabb. ṣé wò wá gbọ́ ni níta láburú kò ní ṣẹlẹ̀ sí yín láéláé. Àmín ya Rabb. mímọ yẹn tọrọ fún yín yẹn mo wá tọrọ fún gbogbo àwa tá a jọ ṣètò ìtìyàmọ̀ àwa kọ́mítì ìtìyàmọ̀ ṣé àwọn lọ́lọ́ ẹ̀wù jíjà wọn lọ́jọ́ kó sí kò kí ẹ̀ kétò ṣáà ti ń lọ ni Bẹ́ẹ̀ni. àti gbogbo àwọn elétò ṣáàjìrì àyà Dáúdù ló ra arọ sórí àga rẹ nínú àwẹ̀ àwa nínú oòrùn bíi wákàtí mẹ́ta ajá ń dàla ọlọ́wọ́ jò dá fún gbogbo yín Àmín. ẹ mọ̀ wò ó àwọn tó dúró nínú oòrùn tó ń gbóúnjẹ látara àwọn onígbé báàgì kan lọlé o àwọn náà rà ní o ọlọ́run yóò dá fẹ́ni kọ̀ọ̀kan. Cardiff Foundation. Odidi mo Foundation. Cardiff nìyẹn o Cardiff gbọ́dọ̀ àtúnwáṣe Cardiff níjọ́ Thursday nísìn Masha Allah. sọ ọlọ́run níjọ́ burú fún gbogbo yín lápapọ̀ àti wọn tó ṣe wá mẹ́ẹ̀. mo kí ìmáàmù Lẹ́kì Al-Hafidh. ìmáàmù Lẹ́kì ti dọ̀mọ̀ ìyá mi Ìmáàmù Lẹ́kì. tó o bá fẹ́ ní problem má sọ̀rọ̀ mi lọ́dọ̀ ìmáàmù Lẹ́kì Ìmáàmù Lẹ́kì. ó máa tú ẹ láṣìírí ó dẹ̀ máa bẹ́ẹ̀ jà. Ìmáàmù Lẹ́kì. Al-Hafiz. kódà ìmáàmù Lẹ́kì ti máa jà lórí ọ̀rọ̀ mi ó ti máa finish ẹ̀ kó tó dọ̀rọ̀ mi pé mo jà lórí nǹkan báyìí ọ̀dọ̀ èmi gẹ́ ò tí ì máa kíkà ẹ̀ bọ̀ mo ti kọ́kọ́ ní láéláé báyìí ló ṣe rí mo wá ní kí tí wọ́n bèèrè lọ yín pé ṣé bẹ́ẹ̀ náà ni ń bẹ́ẹ̀ ṣe rò náà ni mo sọ náà yòówù ànábi kí ni mi ò dùn ọlọ́run níjó burú fún yín láéláé. Ìmáàmù Lẹ́kì. Al-Mudir Abu Munira Abu Munira. ọlọ́mọ ṣe dáadáa fún yín Àmín. Afáàtayé. alájí ọdún yìí Àmín. yòówù ànábi. Alájì Dísíà. nígbà tí mọ́mú làbí mo sọ pé báwo ni mọ́kà ní ẹ̀kan ni mo fi ní yàrá àwọn tó ń lọ mọ́kà lọ́dún yìí ti ṣe kéde láti wà Mùdírù. kéde ṣe mùdírù nìkan Mùdírù nìkan kọ́. yòówù ànábi kí ló mi ó dùn Sallallahu alaihi wasallam. ọlọ́run kò ṣe nírọ̀rùn. Àmín. Ikhwanu Sofa Mùdírù máa gàrà fásẹ̀. bima fi Masha Allah. bima fihim Mawlana Sheikh Ridwanullahi ọmọọba Atọ́lágbé Àtọ́lágbé. ọ̀sẹ̀ yìí náà náà rí Wàláhì. ṣe rí Ikhwanu Sofa wọ́n ti gba Muhammadu Rasulullah ní pírójẹ́tì wọn Wàláhì tàláhì. kò ń sọ̀rọ̀ mo mọ̀ sí mi ò mọ̀ sí kọ́ Látijọ́ ìyàwó àṣẹ̀tún ríra ni. la ilaha illallah. A sì ní sẹ́ndẹ́lì dáadáa. àyà ṣe pósà yìí Láyé. àwọn Ikhwanu Sofa ò tẹ̀lé mọ́ sí ní ìtìyàm lọ́dọọdún àwọn ọlọ́sàn yìí náà rí wọ́n dẹ̀ ní rárá ètò wa ni àjọ máa ń ṣe ní gbogbo ìgbà ni Wọ́n ní lẹ́kṣọ̀ o. ṣé olùgbọ́dọ̀ lábàlẹ̀ àwọn afá tí wọ́n ní wá jẹ̀mọ́ ní gbogbo àtẹ̀wò yìí o Ìjọba àtàndé lẹ́kṣọ̀ ni o. ọlọ́run níjó burú fún yín láéláé Àmín. láwọn aláàkú wátá Sheikh ìlú àbílà. Lukman, bàbá mi àkànní. mo wá kí dẹ́bùtì chief imam ìdí àràbà Masha Allah. Afa. alimam Muhammad Al-Awwal Malamin Karfi. afa ọlọ́ba ṣe dáadáa fún yín. Nasa Naka. bẹ́ẹ̀ kan náà mo kí Mawlana Sheikh Abdulwasi Abdul Ramadan Sheikh Abdulwasi Abu Ramadan. àjọ ṣe ìtìyàmù all the time báyìí náà ni Gbogbo wa. ọlọ́run bá kún yín. Saida bintu Rasul oní ti ju ọlọ́run àtànẹ́bì bintu bá ní bintu tó ọlọ́run àtànẹ́bì àti tàwọn ẹni ọlọ́run yòówù ànẹ́bì kí ni mi ò dùn. Bintu tí o rọ. Tóní ni. Tóní. onírú ni àbí ṣé bintu fẹ́ máa bá búrọ̀ mọ̀ dáná lọ́lé ni. Tóní ni Bintu. Bẹ́ẹ̀ ni náà ti fọwọ́ kàn. bóyá torí bá búrọ̀ mọ̀ dáná wọ funfun bí bintu náà ṣe. Masha Allah. Bintu Tóní. Yòówù ànẹ́bì Sallallahu alaihi wasallam. ẹlẹ́yìn níjó burú fún yín o. Bintu la Tóní. hawla wala quwwata. Illa billahi aliyyil azim. wáàsí tòní òun náà ni tá a ti rí i. Bàbá ní taari ni wá sí. àdìsí tí mo ké lálẹ́ àná òun ló ṣe dédé ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí aago mẹ́ta lóru mo wà ń bí. mi ì tí ì rí ibi tí wọ́n sọ fáwọn èèyàn pé wọ́n fẹ́ pín nǹkan báyìí. téèrò wa pọ̀ àwọn èèyàn tó dá padà ń ta tó pọ̀ ju àwọn tẹ́rí tí wọ́n gbà yìí lọ. kí Ramadan tó bẹ̀rẹ̀ inú mi ṣá ń bàjẹ́ ni. ìjọ tí incident Ìbàdàn yẹn ti ṣẹlẹ̀ ni mo tún wọ́n gbèrú àdánwò wà lélẹ́yìn báyìí. bẹ́ẹ̀ làwọn èèyàn dẹ̀ ń pè bí mọ́kú bá kún ṣe sọ akaramakala oore òní di mímọ́ yín lọ́wọ́ o.
Adìgá ti ẹ̀ pè mí. Nígbà tó máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀, orin ló fi wọlé. Ó ní rọra ṣe. Sọ́ngbà o, ó ní Wàsíù nìyẹn o. Rọra ṣe o. Anybody tó bá fẹ́ ṣoore. Rọra ṣe. Àwọn onílò sí bẹ̀rẹ̀. Rọra ṣe o. Piano. Anybody tó bá fẹ́ ṣoore. Àwọn onílù yóò sí bẹ̀rẹ̀. Ó ti slow jù. Rọra ṣe. Rọra ṣe o. Anybody tó bá fẹ́ ṣoore. Rọra ṣe. Àdìyẹ bẹ́lẹ̀. Rọra ṣe o. Anybody tó bá fẹ́ ṣoore. Ó ní onínúure kan ló jáde nílé. Ìrántí orin yẹn mọ́. Ó ní ó nínú rẹ̀. Ara kò ní débẹ̀ yẹn. Tó bá rà bóyún. Ó ké ìrora. Ó sì tún pariwo. Ó pé ẹ ṣàánú mi. Nítorí Ọlọ́run ọba. Ó ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Ó nínú rẹ̀ bá aláboyún lọ́wọ́. Ó bọ́ síbẹ̀, ó fẹ́ ra aláboyún lọ́wọ́. Ìṣẹ́jú kan sí kejì làbá ròyún bá dákẹ́. Allah. Gbogbo èrò tó ń lọ wọ́n sáré pa àbí wọ́n ní báwo ló ṣe ṣe táláboyún fi dákẹ́. Ó sọ̀rọ̀ ó bú sẹ́kún o. Ó bá pé rọra ṣe. Rọra ṣe o. Anybody tó bá fẹ́ ṣoore. Rọra ṣe. Rọra ṣe o. Anybody tó bá fẹ́ ṣoore. Níbi tó ṣàpárẹ̀ ọ̀rọ̀ ó ní àṣẹyìn wá àṣẹyìn bọ̀ onínú oore. Ọlọ́run ló kó yọ. Onínú oore. Ọlọ́run ló kó yọ. Onínú oore. Ọlọ́run ló kó yọ. Somebody say ẹlẹ́wọ̀n pẹ́ẹ́rì. Allahu Akbar. Nígbà tó sọ̀rọ̀ yẹn, owó ọ̀kọ́ débẹ̀ yẹn o. Ó forí wọlé, rọra ṣe nìkan ló wí fún mi. Nígbà tó wá wí tán, ó ní aká ọkùnrinlá. Ó nítorí ọ̀rọ̀ ìtìhámù ló ń fi pè yín. Ló ń fi ṣe rọra ṣe ẹ mọ̀ ṣe ìtìhámù lọ́dún yìí. Ló ń fi kọ orin rọra ṣe yẹn. Ìgbà tó wá sọ̀rọ̀ tán, mo wá ní kò kọrin yẹn délẹ̀. Mo ní nígbà táwa kọrin yẹn tán níbo náà parí ẹ̀ sí. Mo nítorí rọra ṣe nìkan ni wọ́n wí nísìnyí. Wọ́n wí. Mo wá bá a parí ẹ̀ pé ó nínú rẹ̀. Ọlọ́run ló kó yọ. Ẹgbẹ́ ló ń tóbi. Adúgbò fọlọ́hún. As a matter of fact, this happened the best so far. The ITIAM program that we have organized. For about 13 years ago. Excellent. Àwọn èèyàn gba èèyàn 1,002 wọ́n gba oúnjẹ kúrò tán bí báyìí. Tí ò sí àtọ̀dẹ̀rẹ̀ àwọn. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ the policemen of Lagos State and Nigeria and the safety commission náà tí wọ́n wá dúró tì wá lórí ètò yìí. We spent a lot. Alhamdulillah. Lórí program as a matter of fact ìtìhámù yìí la náwó sí tó pọ̀ jù tó yá sí pé owó tá a ná fẹ́ ṣe dédé owó oúnjẹ tá a pín. Ó dẹ̀ yọ. Ó yọ. So Alhamdulillah. àmọ́
mo mọ̀ pé gbogbo àwọn èèyàn tá a jọ dápò ráìsì yẹn jọ ó di báyìí 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 tí everybody bá ń wá dúró àwọn èèyàn tó bọ́ ẹni tẹ́ ní pàdé tẹ́ fi máa kú. mama Tọ́lágbé wa tún wá ṣe ọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní ó ṣùọ̀ pé èèyàn 1002 ló gbà ní èèyàn 1002 ò lè dá jẹ. kò possible. ìyá kan sọ fún mi ń bẹ̀ yẹn ó dẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ sunkún ó ní ha àfáà yìí àwọn ọmọ òun tó ṣe láìsí fẹ́ kó tóun lọ́dọ̀ wọn jísàrì lánàá wọn jísàrì ẹ̀dẹ̀ wá fún wa fún àwọn ní oúnjẹ níbí báyìí wọ́n làwọn ọmọ yẹn máa jẹun lẹ́yìn nínú wọn máa dùn tẹ́fí máa kú láyé ẹ̀ ní rí ìbànújẹ́ nínú ayé. mo wá wò pé ọgọ́rọ̀ èèyàn ìyá yẹn dúró wọ́n ti wà bẹ́ẹ̀ ìgbà tó ti di pé ó ti pe nọ́mbà rẹ̀ tó ti dìde táwọn ajá kiri lọ́wọ́ rẹ̀ tó gbé tó kù ní pé kó gbà kára ó rẹ̀ gbà ráìsì ló wá dúró àwọn èèyàn tiẹ̀ tó ń lé onírárá mo fẹ́ sọ̀rọ̀ ni lẹ́nu gbà tí mo wà mẹ́ẹ̀. ó ní àwọn ọmọ yẹn ó ní wọ́n kó wọn ti òun ẹ̀jẹ̀sàárì ó lóun dẹ̀ wá rí pé tọ̀hún dẹ̀ rí bàbá yìí ẹ̀ ní ìbànújẹ́ nínú ayé yìí wọ́n á sàmí mo dẹ̀ sàmí fún gbogbo àwa jẹ̀mọ́ ọmọ Rasulullah ẹ̀yin tẹ́ gbà tẹ́ nígbàgbọ́ nù pé yìí téèyàn ò bá mi ò fọ́ọ̀sì èèyàn bẹ́ẹ̀ ṣe wò mí nínú àṣà àwọn èèyàn ní ká máa patronize àwọn èèyàn torí ká lè tẹ̀lé wọn èmi yẹn ṣe bẹ́ẹ̀ torí ẹni tó bá patronize kó tó tẹ̀lé ẹ ọ̀gá rẹ ni ó máa jẹ́ títí ayérayé. Allah. ẹ gbọ́ ìmọ̀ nǹkan bá kún. torí wàá ṣe kíni mọ́ kùnú. wàá di pé wàá máa wá ìyọnu rẹ ni alájí sẹ máa lọ wá báyìí alájí sẹ ó tún lè dé kó lè fóun síbi àga tó dáa tí ó mọ̀ tó wá bínú. torí ẹ mo mọ̀ pé ìpè tó lọ́n fi lé mi lọ́wọ́ ẹni tó bá máa tẹ̀lé ẹni tó bá máa gbà yóò gbà ẹni tí ò bá dẹ̀ ní gbà ò ní gbà bá ànẹ́bí ṣe tó yẹ gbogbo ayé kó ló tẹ̀lé yóò gbọ́ ànẹ́bí. mi ò dẹ̀ sọ pé torí pé ìpè kan wà lọ́dọ̀ mi pé kò sí pè níbòmí. amana Rosulullah láyà tí mò ń wí tí mò ń lò. Kulluni amana billahi bíntu. a máa ṣe zikiri fún alájà sálọ àti yí mọ́tò. wa kutubihi wa rusulihi. Kù bayna ahadin min rusulihi. Mi ò rí èèyàn tó bá yòówù ànẹ́bí fún mi rẹ̀. Wa qalu sami'na wa ata'na ghufranaka rabbana wa ilaykal masir. Haji Aziz barakallahu fi. Aṣeun. Nígbà tí àwọn àfáà ti wá dé báyẹn tẹ́wà lórí ìjókòó ni mo fi ní bó ṣe kálímà kan bó ṣe kálímà méjì lẹ́nu àwọn táwọn lórí ìjókòó yẹn ìyẹn náà ló máa jẹ́ tafsiri alájà Aisha Akisanya 2025 yóò bọ́ níbi dáadáa báyìí. Sallallahu alayhi wa sallam. So tó bá wá di ní ọ̀la àwa ó padà lọ́ máa kọ̀ntínú lórí ulul azmi tí a ṣe kíni tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ àmọ́ before ọgbà yẹn tá a bá parí tá a bá ṣe tán a wà lọ sí mọ́ṣáláṣí a lọ ṣe iftar a parí ìtìámù 2025 yẹn nígbà tá a wá parí tán táwọn yẹn wá lọ lé tán we don't do am like that. di alẹ́ àná ṣe máa wá ṣe ní ṣe òru ni mo pé bíntù àbí alẹ́ àná yẹn ìjẹta ni mo pé àṣẹ òlàbíwò ṣe máa wà lẹ́kọ̀ọ́ abẹ́ṣe nǹkan báyìí pọ̀ mí ní ṣe pósítà bí aago méjìlá alẹ́ àná tánìkan bá lọ fojú kan pósítà yẹn bí aago méjìlá alẹ́ àná ó ní mo ń ṣe program lọ́wọ́ mo kàn pósítì ẹ̀ díẹ̀ mo dẹ̀ tún yọ ọ́ padà láàrin ìṣẹ́jú márùn-ún àsọsí lọ wàláhì ìsúnmọ́bílá ẹ̀sẹ̀kọ̀ yìí kò sí ayé mi. mi ò dẹ̀ fi sórí Facebook mi ò dẹ̀ fi sórí TikTok Instagram mo dẹ̀ ń ṣe láìfù lọ́wọ́ ni kò lè ju 30 kò lè ju 3 minutes lọ. So adúgbò fọlọ́ gbogbo àwọn èèyàn wọn yẹn láti wá gbà á lọ báyìí
kò sí bí ẹ ṣe lè ní wọ́n bì àtọ́ kò lè dára ìsì tó gbé kú ọ̀lọ́wọ́dún ẹ kò lè jẹ́ tẹ́lẹ̀ ní. bẹ́ẹ̀ni. kódà kó lóun ò ní fún yẹn jẹ. bẹ́ẹ̀ni. rárá gbogbo jàmáà táwa jọ ṣe sùrọ́tù Yásìn tá a parí ẹ̀ tán tá a wá ṣe ìtìhámù ọdún yìí kí Ramadan tó dé lágbára Ọlọ́run nítorí máa bá yín tó fi máa lọ máa gbóúnjẹ káàkiri báyìí Ọlọ́run ní jóra yín o. àmín ya Rabb. Congratulations to all Al-Huda and Muhammad Rosulullah worldwide. alhamdulillah. nísìn màá mú máìkì fún ìmáàmù deputy ìmáàmù Ìdí Àràbà náìbí ìmáàmù Ìdí Àràbà a máa bá wa sọ̀rọ̀ tá a bá ṣe fati àwọn tán màá padà sọ́dọ̀ bàbá ìmáàmù Lẹ́kì àwọn abẹ́lọ́ kàṣẹ tó máa lọ sọ́dọ̀ bàbá wa Atọ́lágbé kọ́lọ́kókó wa ahlan wa sahlan wa marhaban bikum.